Túndé. Ìmọ̀ ńlá lukutu pẹ́pẹ́ lélẹ́yìí o. Ìmọ̀ ńlá lukutu pẹ́pẹ́ lélẹ́yìí o. A ò ríru eléyìí rí ẹ̀rù la fi ń dábọ̀ lọ́rọ̀. A ò ríru eléyìí rí ẹ̀rù la fi ń dábọ̀ lọ́rọ̀. Mọ̀nsúrù Adigun, Mọ̀nsúrù Adigun, òkúṣẹ́. Àmúndélé mbélé, àmúndélé nkúrú mbé, àmúndélé mbélé. Ẹni bá mú kúlókún ṣubú mbé. Bá ń sọ pé náà ń jó lórí omi ẹni ń kéru wá. Bá ń sọ pé náà ń jó lórí omi ẹni ń kéru wá. Mọ̀nsúrù Adigun, òkú iṣẹ́. Mọ̀nsúrù Adigun, òkú iṣẹ́. Marketed and distributed by small world. Marketed and distributed by small world. Lókè lẹ́wọ́ máa lọ, lẹ́wọ́ máa lọ. Akúndéláwò tá ń fọ́, tá ń sọ gbóògùn. Camera rolling, tape 2. Kúọlá lórí o, kúọlá. Mọ̀nsúrù Adigun Mọ̀túndé. Ìmọ̀ ńlá lukutu pẹ́pẹ́ lélẹ́yìí o. Ìmọ̀ ńlá lukutu pẹ́pẹ́ lélẹ́yìí o. A ò ríru eléyìí rí ẹ̀rù. Ọmọ láyọ̀, ìfẹ́ kì í ṣàdánwò. Ìwọ tó ń dá tó lóun yàn fún mi ni mo bá lọ́mọ láyọ̀. Kò sí nǹkan tó máa ṣe. Mọ̀nsúrù Adigun òkúṣẹ́. Àmúndélé mbélé, àmúndélé mbélé nkúrú mbé, àmúndélé mbélé. Ẹni bá mú kúlókún ṣubú mbé. Sista mi. Sista mi. Sista mi. Kí ló dé? Mọ̀nsúrù Adigun, Mọ̀nsúrù Adigun, Mọ̀nsúrù Adigun. Pẹ̀lá. Mo bá yín sọ̀rọ̀ tẹ́ sọ̀rọ̀ yẹn ni. Kí ló ṣẹlẹ̀? Ìyá Tọ́pẹ́ ló fi àjẹ mi. Ìyá Tọ́pẹ́. Ìyí ti fẹ́ kí wọn náà bínú ni. Ṣé bí wọ́n tó kó fún mi pé kí n pẹ́ kó pamọ́ sọ́wọ́? Ìyá Tọ́pẹ́ bá sunkún wá bí báyìí pé onídòwò kan fáwọn ọmọ òun. Mo bá wọlé mo bá kó wọ òun fún. Ìgbà tí mo wá gbọ́ tóun sọ̀rọ̀ nílé lánàá pé ó máa nídìí owó yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bá lọ bá Ìyá Tọ́pẹ́ bá mi kówó tí mo yẹ o. Nínú ọmọ tó wíwọ́ lọ́rọ̀ mi o, wọ́n dáwọ́ jọba iná mi ni. Àǹtí mi, Ìyá Tọ́pẹ́ lù yìí. Bẹ́ẹ̀ni, kódà wọ́n jáwọ́ bá tọ́ mi sóòrò báyìí. Ọlọ́kadà kọ́ ni mo bẹ̀ tó gbé mi wálé kí tó padà wọlé yìí. Owó yẹn wá ń kọ́. Owó afáàjọ ló béèrè orúgbọ. Ìyẹn sọ fún mi wípé òun ò ní sanwó ọmọ lálẹ́ pé tèmi máa tó bẹ̀ kí tí wọ́n béèrè owó lọ́wọ́ òun. Ìyá Tọ́pẹ́ náà. Sista mi,
ẹ máa gbúrò gbọ́. sórí bíbẹ́ lóògùn orí fífọ́ òkun ìhòòrùrù káwá rúru sórí bíbẹ́ lóògùn orí fífọ́ òkun ìhòòrùrù káwá rúru. ẹjọ́ ìyàtọ̀ ẹni tí mo ẹ wá síbí ẹgbẹ́ ní mọ́mí tọ́pọ̀ ẹ̀kẹ́ ní máa jáwé báyìí ẹ bọ́ síbí ìjọ. ìkùnùkù gbà lórúkẹ ojú tó dé ojú tó wọ. òjò ń rọ̀ ìrì ń ṣẹ̀ afẹ́fẹ́ ń fẹ́ inú ewu òkun àgbàrá òjò ń ṣàn gbogbo àṣebi ayé lomi ń gbé lọ. ọmọràn tí mo ní ìgbín nínú ìkara òun. ṣé bẹ́yìn ni májìyà pé àbúrò mi obìnrin ló fẹ́ lọ́kọ kò sì wù mí kí ọkùnrin kọkùnrin kan kó fìyà jẹ òun ni mo fi ní kí n béèrè pé kí n kì í ṣe. ìbéèrè tó dáa ló béèrè òní náà la máa ṣàlàyé gbogbo ẹ̀ fún ẹ nítorí pé ẹ là lọ̀rọ̀ tá a bá là kì í yé ni. wò mí kò tiẹ̀ sí wàhálà kankan ṣé orí ọkùnrin kọkùnrin tó bá dábàá tàbí tó bá ní lọ́kàn bí òun lè fi ìyà jẹ kankan nínú ọmọbìnrin tó bá súnmọ́ àwa nínú ẹgbẹ́ yìí ìkìlọ̀ la ṣe fún. bẹ́ẹ̀ ni ìkìlọ̀ la máa ṣe fún ìkìlọ̀ yẹn dẹ̀ máa jẹ́ látọjú àlà. àlá ló máa rò pé òun ńlá ṣùgbọ́n ọpọlọ rẹ̀ ló máa tọ́ sọ́nà láti máa ṣàṣìṣe. obìnrin wọn má rẹrù ẹlẹ́rù kan fa tiẹ̀ dání. mọ́mí Tọ́pẹ́ mọ́mí Tọ́pẹ́ mọ́mí Tọ́pẹ́. ooo ẹ fẹ́ dáhùn àbí torí pé ẹ mọ̀ ń tẹ̀ ṣe sista mi yá yín lówó kàkà kẹ́ ẹ sanwó wọn ẹ wá fìyà ṣẹ̀ṣọ́ oore fún wọn àbí bẹ́ẹ̀ kọ́ mọ́mí Tọ́pẹ́ sẹ́yìn. ẹ̀yin kọ́ ni mo bá wí ni ẹ gbọ́ ẹ bá mi kọ́wọ́ mi jọ. ọ̀rẹ́ wọn bá mi lórí ohun tó ṣẹlẹ̀ ní irú àpẹẹrẹ burúkú wo ni bẹ́ẹ̀. àpẹẹrẹ àbájáde lẹ́yìn. ìyá kí ẹsẹ̀ mi. ìgbónukun ti bà lórí iná òde ojú tó Mama. lé ojú Mama, kí ẹsẹ̀ ni? àwọn ajẹ̀fún ènìyàn má bí iye yìí ọmọràn tí mo yún ìgbín nínú ìkara òun wíra ọ̀yà ẹ pè wọ́n kí n gbọ́ ìyá àgbà gbà ìyá àgbà ìyá àgbà gbà ìyá àgbà gbà. èmi gan gbé súnmọ́ yín mà. ó yá. lóòótọ́. ó yá. ó yá. ó yá nà. ó yá. ó yá nà. kí ni fi mí lẹ̀. And you know I love you too. And you know I love you too. Fún mi ní 2 minutes. Kí ló dé náà? Mo ń bọ̀. ẹgbẹ́ mi kí ló ṣe yín. mo ti sùn láṣà. kí lẹ fẹ́. kò sí.
Láyọ̀ ńkọ́? Láyọ̀ wà lókè. Ó wà lókè. Kọ́lá sórí mò ń wo pé èyí tó ṣe pàtàkì ní kí Láyọ̀ má kúrò nínú fámílì wa. Ó ṣe fi ọmọ yẹn lẹ̀ fún mi kí ìwọ wá obìnrin mi fẹ́. Ẹ̀gbọ́n sọ̀rọ̀ mi kù tọ́rọ̀ mi bá kú bóyá kẹ́ sọ tí ò bá ti sọ̀rọ̀ mi ẹ gbàgbé lórí ẹ̀ ṣẹ gbọ́ ẹ má sọ̀rọ̀ kan. ìyàwó mi ní òrékelẹ́wà tipẹ́tipẹ́ ọ̀gbẹ́ni wá tiẹ̀ síwájú. ẹ wo ẹ má jẹ̀bi lórí ọ̀rọ̀ ọmọ yẹn o. má bá mi dùn ó má bá mi dùn ó ó léwu má bá mi dùn ó. Kúọlá lèyí o Kúọlá. Àǹtí ẹ káàsán. Kí lẹ fẹ́? Fún mi ní bottle water. Kọ̀rọ̀ kò sí table water, minerals ló wà. Ẹ fún mi any one. Àbí kí máa ń dá síbì kan ni. Ọ̀rẹ́, àbúrò rí mi lọ́nà má jẹ́ kó lórí burúkú yìí kó mú rán mi lọ sẹ́wọ̀n. Ìwọ náà wò wọlé tó sọ pé ó ti dé lítù. Ṣé lítù lélẹ̀ yàbí paralẹ̀? Wo Ọlọ́run má jẹ́ kó rán mi lọ sọ́wọ́ ó ti sú mi báyìí. kò sí wà ó ní problem bó ṣe wà yìí o. Wọ́n ló fún ẹ ní gbódídí ṣán. Nǹkan tó máa ṣe ni wípé wàá pè lórí fóònù tó bá ti kọ́lẹ̀ tó bá ti sọ pé ìjọba yìí ló ń fẹ́ wá ìwọ náà ọlọ́pàá dání láfilé kàn ra farapamọ́ tó bá ti dé kàn máa mú lọ òun àtàwọn ọlọ́pàá lẹ́lẹ́jọ́ wàhálà ayọ̀ ọlọ́run ẹ̀ pátápátá kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Àmọ̀ràn gidi ló mú wá. kọ́lẹ̀ ó yá kọ́lẹ̀. Kí ló sọ fún yín? Sọ́bọ̀ ní ẹ ti gbé lọ sílé ìwòsàn ni. A ti gbé lọ sí hospital. Ibẹ̀ náà ti sọ fún wa wípé ká lọ ti ẹsẹ̀ ilé bọ̀. Ọ̀dà kò burú. Ara àbúrò rẹ̀ ọ̀yà. Àṣẹ. Yóò sì lálàáfíà. Àṣẹ. Ṣùgbọ́n àti lálàáfíà rẹ̀ ọ̀hún ọwọ́ rẹ̀ lọ́wọ́ àwọn. Ọwọ́ mi bíi ti báwo. Ẹ bọ̀ láàrú o. Ó ti yá. Ẹ jẹ́ ká ṣe bọ̀ òun kíákíá. Ọ̀dà ọ̀kárì yóò sì dáa fún un. Àṣẹ o. Ìwọ yóò sì fi kẹ́yìn. Àṣẹ. Ẹ bọ̀ ọ̀hún ìwọ ló gbé o. Kí lẹ wí? Kódà kò sẹ́lómi tó lè bá a gbé mọ́ lẹ́yìn rẹ̀. Èmi kàn rò pé kí n fi yín lówó kẹ́ fún wa ní kankan tá a máa fi rá lára àbí tá a máa fún un tára ẹ máa fi yá ẹbọ èmi Ọlọ́run má jẹ́. Ẹ wò ó tí ò bá ti sí ọ̀nà àbáyọ kankan míì tá a lè ṣe sí kára ẹ fi yá kó yà wá bẹ́ẹ̀. Bí a máa ṣe àìsàn ẹ lọ, ọmọ bàbá mi ni kì í sọmọ ìyá mi. Mi ìlú wa wẹ́wẹ́ lẹ́rù kò bàjẹ́ nígbà mi. Gbọ́ arábìnrin. Yóò ní ṣe rí ọ̀nà ẹ̀rí bẹ́ẹ̀ o ṣe ni babaláwo dífá ojoojúmọ́ wàá gbọ́ ọ sọ̀rọ̀ ẹnu tí n fi ń bọ̀ sọ̀rọ̀ yìí ó ṣeé ṣe kí n fi gé obì fún ọ ó lè má jẹ́ o. ṣùgbọ́n tí n bá fẹnu èyí tí n bá fi bọ̀ sọ̀rọ̀ yẹn kan gbọ́ torí àṣìṣílẹ̀ òun làbọ̀ wá bá o. Àtàṣísílẹ̀ àtàbọ̀ wá bá tí ò bá ti sí ọ̀nà àbáyọ ju kí èmi lọ gbẹ́bọ fún lọ kó yá máa sí kẹ̀ bẹ́ẹ̀
kó wà bẹ́ẹ̀ kó máa bá ìsìn yìí lọ bẹ́ẹ̀ tẹ́bí náà wà lálàáfíà bẹ́ẹ̀. kí lè o. all right so. ọlọ́run ò ní kà tún rí wa o. mo tán orúkọ Ọlọ́run ló mú. pẹ̀lẹ́ ṣé o fi bẹ́tà báyìí ṣá. pẹ̀lú àbúrò wo ọ̀rẹ́. ṣé mo ṣàlàyé fún ẹ pé mo ń travel ó dẹ̀ di weekend kí n tó dé. sọ bẹ́ẹ̀. ó gbàgbé láti lọ ní sáfà kó lọ gba àwọn nǹkan tó kù yìí tí wọ́n ti bá dẹ̀ dùn náà pé wọ́n. kẹjọ yanjú ọ̀rọ̀ yẹn ní tùbínùbí kọ́lọ́run kó lè fún àbúrò ẹ̀ lálàáfíà ṣùgbọ́n jẹ́ kí èmi tètè máa lọ. ó ṣe pàdé mi mọ́ ní jẹ́ kí wọ́n máa lọ. ó ṣe gbọ́ pẹ̀lẹ́ ó tọ́jú àbúrò pẹ̀lẹ́ ó ṣe gan máa appreciate ẹ̀ ṣùgbọ́n. pẹ̀lẹ́. ẹ̀gbọ́n mi mo fẹ́ ṣe gbọ̀nsẹ̀. ẹ má wọrí wọ́n ti sọ fún mi pé tó bá ti kọ́kọ́ mú a ṣe é bíi pé ó fẹ́ ṣègbọ̀nsẹ̀ bọ̀ kò ń ṣe pé ó fẹ́ ṣègbọ̀nsẹ̀ don't worry ẹ. ẹ máa kú ilé o Ọlámilékan. ẹ káàbọ̀ ma. ẹ ṣe àdúpẹ́. àlàáfíà lè wà ma. olúwa ṣe o. báwo ń dé yín ma. àdúpẹ́. ọ̀rẹ́ ẹ̀ ń kọ́. ọ̀hún wà lókè. tó wà lọ́dún ẹ̀ dùpẹ́. o ṣe ó dà ọ́. ó ń ṣiṣẹ́ ni orúkọ náà ló wà bẹ́ẹ̀ tún. ẹ kú ilé o. Kọ́lá báwo la rẹ̀? Ọláyẹmí ṣé o rí i pé mo dé ní àbí o gbọ́ pé mo tún kí yín kulé. mo rí yín mi ò kí yín ni mi ò dáhùn ni. fúri kí ni. nítorí adé ni ẹ kò lè jẹ́ kí n sọ fún yín ẹ wá bí àlàáfíà ọmọdé ṣe máa padà sáré o ẹ tú ọmọdé ilé o. kémi tú ta ni sílẹ̀ ṣé mi ní dókítà tó máa fún ní wòsàn ni àbọ̀ sọ pé mi ni mò ń ṣe. ìyẹn ọkàn mi o ìyẹn ọkàn mi nǹkan tó important ni pé ẹ make sure pé ọmọdé ìgbádùn àìjẹ́ bẹ́ẹ̀ ẹ gbà. kí ló máa ṣe Láyẹmí Kọ́lá omi wo ló mi ṣé ìtọ́ tó sọ fún ni pé gbogbo nǹkan tí ẹ̀gbọ́n ẹ̀ sọ yẹn òótọ́ ni èmi ni mò ń ṣe ẹ́ ẹ má fún mi lórúkọ tí òkìṣẹ́ ti tèmi o Ọláyẹmí ẹ wọ́n mi ò fẹ́ gbogbo ọkọ̀ tó tẹ̀ fún àlẹ́ mi lórí yẹn o Láyẹmí. Igúnnugún bà lórúlé. Agbọ́nsẹ́, oyínsẹ́, ojú olóko rèé, olówó kọ̀dùkọ̀dù yìí. Ṣé pé àwa lè rí ẹni tó sọ pé òun ló ń fi ọ̀bẹ tó nù jẹṣu? A sọ̀rọ̀ múkẹ́ lánàá. Kójúmọ́ tó mọ́, ẹ ti sọ nǹkan míì. Olórí èmi rò pé bóyá kí ló dé tó ń ká lòlò olórí gẹ́gẹ́ bí èrò ọkàn tèmi ó dá mi lójú gbangba wípé kò sí ìkankan ní inú wa tó mọ̀ nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. kó sì mọ́ jẹ́ nǹkan tí mò ń rò lọ́kàn ló fẹ́ ṣẹlẹ̀ ẹ wò àfàìmọ̀ kó má ṣe pé kò fowó ọ̀la gan ló wà ń di ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni mo mọ̀ tó wà lọ́kàn mi gangan tí mo fẹ́ sọ òun ló sọ yìí. ẹ wo ó dáa kéèyàn jẹ́ àtinúmọ̀ràn nǹkan tó wà lọ́kàn mi gẹ́lẹ́ gan ló sọ yìí. bẹ́ẹ̀ sọ ṣe bẹ́ẹ̀ mi la láti ṣe. màmá ti ṣe ara mi. bẹ́ẹ̀ ni ìwọ ni
Èmi kọ́. Bẹ́ẹ̀ni sàn. Ìwọ ni. Ìmọ̀ kankan ń pa ẹ̀. Kò fowó rọlá. A ní kó fi ọmọ ìyá ẹ̀ ránṣẹ́ sí wa. Òun fi ọmọ bàbá ẹ̀ pàrokò ránṣẹ́. Ó mà ṣe o. Ọlọ́run ni ò tí ì jẹ́ ká fi àṣírí kúnkùndùn ọmọràn tó mú oyún ìbí nínú karahun rẹ̀. Ò bá ba ayé jẹ́, ò bá ṣe ayé báṣubàṣu. Wá gbọ́ o, àbá tìjà wá. Ìkìlọ̀ la wá ṣe fọ́mọ létí ẹ̀ kó yá wá bí ara kú ọlá ṣe máa yá láì jẹ́ bẹ́ẹ̀. Wò mí dáadáa, àwọn tó máa ṣàìsàn wọ́n pọ̀. Táwa lẹ́lẹ́rìí ní báyìí. Ìgbónúkún ti bà lórúlé náà òye ojú tó lé ojú tó kó àwọn ajẹ̀fún ènìyàn má bí iye yìí ọmọràn tí mo yún ìgbà. Kábíyèsí Olódùmarè ọba àìkú ọba àìrí ìgúnnugún bà lórùlé ojú tó lé ojú tó kó ìwọ ló jẹ́ bẹ́ẹ̀ Olódùmarè. Olódùmarè ṣó ní àwọn tó tún gbélé ayé lé lọ́wọ́ yàtọ̀ sí àwa ọ̀mọ̀ràn tí mo yún ìgbín nínú ìkarahun ni. Ọ̀rọ̀ kan ló rú àwa fíyẹ́ gẹ́gẹ́ níyẹn lójú lórí ọ̀rọ̀ ọkú ọlá. Bẹ́ẹ̀ ni igi wọn ń ké kò dákẹ́ ọ̀rọ̀ wọn ń dún kò dàpọ̀. Igi wọn tún wọ́n fẹ́ máa wọn horo bí ìṣẹ̀rẹ̀ ìdẹ́lé wa lórí. Àmọ́ wọ́n ti wá jù kò sórùlé báyìí o. Dandan ni kán gbóhùn onílé. Olódùmarè a fẹ́ mọ ẹni tó sápamọ́ sínú òkùnkùn lórí ọ̀rọ̀ ọkú ọlá. A fẹ́ mọ̀ o, òun la fẹ́ mọ̀. Mọ́rẹ́nikẹ́. Ẹ̀yin ò lè kọjá lọ. Dúró dè mí jàre kó bá mi ra nǹkan. Mọ́rẹ́nikẹ́. Ẹ̀yin mélòó lẹ́yìn jẹ́ Mọ́rẹ́nikẹ́ ládùúgbò yìí. Símọ̀ ń pariwo pé Mọ́rẹ́nikẹ́ tó sọ fún mi pé àbẹ́ mi ni. Gba kó bá mi ra mineral tútù wá bẹ́ẹ̀ fún mi jàre. Kò jẹ́ mi torí mọ́mí mi ti ní kémi mọ́ jíṣẹ́ fún yàn kankan mọ́ o. Ẹ̀ tí mọ́mí ẹ̀ bá ní kó má jíṣẹ́ fẹ́ ní kankan mọ́. Ṣé bíi tèmi ni? O ti fẹ́ yọ owó o ti fẹ́ máa ṣẹ́rẹ́ dáadáa káàkiri àdúgbò wọ ọmọ yìí. Àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé mo lè pe mọ́mí kẹ́kọ́ mo fẹ́ sọ fún mi pé kó má lọ? O ti fẹ́ máa ṣe ranù. O ti fẹ́ yọ ọwọ́ kọ́ wá àbí? Onúranù ló fẹ́ yà. Gbọ́dọ̀ mi jọ. Bẹ́ẹ̀ ni torí mọ́mí tèmi ò fẹ́ fojú sunkún mi o. Ẹ̀yin yóò ṣe ẹ̀yin ìyá ìyá ẹ̀ lọ́mọ tí ń lé ẹni ránṣẹ́ ọmọdọ́mọ lẹ́mọ̀ ránṣẹ́. Ìyá Ọmọkẹ́ ìyá yín lẹ́wà kí mo ní tí sọ fún tán orí nǹkan. Kétọ́ ni. Ìyá Mọ́rẹ́nikejì níbo Mọ́rẹ́nikejì wà. Mọ́rẹ́nikejì mo ránṣẹ́ ọlọ́ba ara reserve card wa. Ẹ ránṣẹ́ o ẹ ránṣẹ́ ojú méjèèjì báyìí mo fi rí Mọ́rẹ́nikejì lọ́dọ̀ Kòfó. Kòfó èwo. Kòfó wọ́n lọ́lá kan náà. Kòfó. Ni mo rí. Ọmọ tèmi lọ́dọ̀ Kòfó. Bẹ́ẹ̀ni èmi ní í ṣe ń bẹ̀. Bí ti ń ran káàdì bẹ́ẹ̀ náà ni ràn mí nira oríṣiríṣi nǹkan ní ràn ó tún wá ní ó bá àwọn egbò ká ẹ dẹ́kun bó ní ó ti dégbò láàrin gbogbo ibi tá a wà yìí. ṣé ó bọ̀ ta nu géètì ẹnu géètì rẹ̀ nínú lómi àbíbò ni. níbo inú ilé náà wọ̀ mo jọ láwọn méjèèjì báyìí ni. Kòfó sì ń wá èṣù Kòfó ń wá èṣù torí bí ìyàbá lòun ò ṣe wèrè àwọn tó bẹ̀rẹ̀ òní jẹ́ Kòfó ń wá èṣù kọ́mọ̀ sọmọdé lórí ibùkú mọ́ ńlá o àbí kọ́mọ̀ ò bá yẹ ìyá mi jẹ́ kí ló dé. Kò tí ì sí wàhálà bẹ́ẹ̀ ni kò rújú mọ̀ ń bọ̀ jẹun wọṣọ. tí mo rí fúnra lára mi bó ní ti rí ẹmọ tí wàá dáfẹ́ mọ́ ń lọ tí mo rí. ó yá jálọ. mi bẹ́ẹ̀ lẹ́wọ̀ sọ ni. wo ó ti wà ìpásọ̀ ń bẹ lára mi tẹ́lẹ̀. ọ̀rọ̀ ọmọ ni mọ̀ ọ́ èmi náà ti rí bẹ́ẹ̀. ọ̀nà báyìí lẹ́gbàá o.
ọmọ tẹ̀mí ẹ̀ máa fẹ́ràn rẹ̀ wọ́n ti fẹ́ pọ̀ fún ẹ̀tọ́ fàárẹ̀ kàbúrò ẹ̀tọ́ òjò gbọ́dọ̀ ayé ọ̀pọ̀ ẹ̀bọ̀ ọ̀la. mo mọ̀ kí ọ̀ ní bọ́ta. àti bí yín ti gbọ́ ọmọ ọ̀gá ní bọ́ta mọ́ ọgbọ́n tá a ṣètìlẹ́ fi jọ́nà gbogbo aládùúgbò náà. ará àdúgbò ẹ̀gbọ́n mi o kòkó rẹ̀ lẹ́ni ẹ̀ mọ̀ ti fẹ́ gàrẹ́ ìtọ́mọ mi. ará tó fi fẹ́ pọ́mọ rẹ̀ ará àdúgbò ọ̀pọ̀ fúnra rẹ̀ ará àdúgbò ẹ̀gbọ́n mi. lọ́mọ̀ọ́sù kòkó ni akẹ́kọ̀ọ́ agbẹ́lẹ́ olórí ikú ni wọ́n fi bàtà àbúrò rẹ̀ jẹ́ ọ̀rọ̀ ọ̀tà ó fẹ́ sọmọ mi lẹ́ta. àtìrí rẹ̀ ti tú àtìrí rẹ̀ ti tú lọ́wọ́ àti ilé wọn ti àjẹ́ mi àjẹ́ mi kò bá wà láti ṣe ẹ̀kọ́ ìta àjẹ́ ìkọ́ bá ti ṣe ìta olórí ikú ẹ̀kọ́. bàbá torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹrù tí ò ṣe tèmi náà fẹ́ dìlé mi lórí ìyẹn jọ. n ò ṣe á ní dìrú ọ ó dìrú ọ ńgbà wọn mọ̀ pọ̀ ọlọ́run ẹ̀rù. ẹ dákun ò lọ́rùn ẹ̀rù ẹ mọ̀jẹ̀ wọn ó di ẹrù ìyàlẹ́ lórí ẹ wo gbogbo nǹkan tẹ́ bá ní kí n ṣe pátá tára àbúrò mi ò fi ya mo ṣetán láti ṣe kí tún wá ṣe yẹn nìkan o mo fẹ́ mẹni tó wà ń jẹ ọ̀rọ̀ àbúrò mi gangan tára rẹ̀ ò fi ya mo fẹ́ mọ onítọ̀hún. obìnrin bá ṣe èèmọ̀ tán wọn á lè mọ̀ ń sàwọn. ẹni a ní ó ṣe tó ní tó kọ̀ tó ní tó ní á di tó mélòó tó ń ṣe. ṣé bá a ní ọgbẹ́ bọ̀ ọ̀hún tẹ́lẹ̀ tá a ní ó ṣe tutù. mo ṣe tán bẹ́ẹ̀ láti ṣe gbogbo nǹkan tẹ́ bá ní kí n ṣe. kí n tìbínú tèmi ọmọ àbí ṣùgbọ́n bí ọ̀rọ̀ bá dé ibi kára àbúrò rẹ̀ ó fi yá. ọ̀rọ̀ àyílágbà mẹ́rìndínlógún lé kálá àlẹ́ ni àfọ̀rọ̀ lọ. gbọ́n fa olókun ẹlẹ́rìí ìpín ajẹ́jọ́ ògùn wọ́lájọ́kùn àrí òde ọ̀tún ojú ọ̀tàmádé fẹ́ ọ̀ níwájú ọpọ́n ọfà ọgbẹ́yìn ọpọ́n olùmúlọ́tún ọlọ́kan rẹ̀ lọ́sìn àárín ọpọ́n níta ọ̀nà ilẹ̀ gbọ́ ògẹ̀jẹ̀ orí ẹ̀ láti ń dá orí ẹ̀ láti ń tẹ̀ bọ́ bá ṣe rí ní orí eré. wọ́n porí ibò tí jẹ́ mo lò tí jẹ́ ọ̀nà wo lọ́gbà tó fi jẹ́ bẹ́ẹ̀ níbẹ̀. ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ní gbàlẹ̀ ọjà ní mọ́ taun adífáfúnmájẹ ńlárùn tí sọmọ bíbí inú àgbọn nírègùn. arábìnrin bàbá ẹbọ náà ní fáníkò oró ọ̀nà méjì wá ní ẹbọ rẹ̀ yóò pín sí. ọ̀nà méjì mo ṣe tán àti ṣe bàbá. ó gbé ti àkọ́kọ́ lọ sórí ìta. ẹlẹ́ẹ̀kejì wá kọ́. ọ̀nà kejì. ẹ sọ fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni kí wọ́n yẹ ara wọn wò kí ẹlẹ́ṣẹ̀ kó túbá torí ibẹ̀ làwọn owó ti wá. target right ó ti fẹ́ láti sọ fún mi pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta kó jẹ́ kàrà ọmọ ìyá dẹ̀ ni wọ́n ẹ̀jẹ̀ kan náà I mean báwo ló ṣe possible kan tó máa ṣe ra wọn. lọ́dọ̀ ọmọ ọ̀nà wa ẹ̀yin lẹ tún sọ̀rọ̀ báyìí ayé ti yí padà ayé tó ti dòde àdá ṣáyé tó yẹ pé bàbá ń ṣe ọmọ ń ṣe ìyá ẹ wò ó ẹ má yẹ kó máa dàbí pé bóyá à ń takò tó lùṣọ́ bá tà wá sọ ẹ gbọ́ ohun tí ẹ̀mí sọ fún wa. ègbé ni fún ẹni tí a kò rán tó jíṣẹ́ ẹ̀mí ò fi hàn mí ní pàtó ẹni tó jẹ́ ṣùgbọ́n ẹ sọ fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n kíyèsára àlàáfíà. àkíyèsí kí la tún fẹ́ ṣe gbogbo bí tá à ń gbé dé pátápátá ni wọ́n ti ń kọ́ ọ́ ẹ̀yin náà bá mi hàn orúkọ Ọlọ́run fún ó mú láì mọye ìgbà bákan náà ni gbogbo ibi tó ń gbé dé pátápátá ló ń sọ wípé àwa mẹ́tẹ̀ẹ̀ta kà ló tẹ̀ra wa nù èmi dẹ̀ mọ́nú ara mi mo mọ̀ pé mi ò ṣe nǹkan kan Ọlọ́run ọba dẹ̀ rí mi ẹ̀gbọ́n mi ló tún ṣèkẹta wa. ẹ wo ọ̀rọ̀ tó bá gbà sòrò ẹnìkan ìfagídí ṣe o ṣébí sì ń sọ̀rọ̀. ó ń sọ̀rọ̀. tí bá ń sọ̀rọ̀ ẹ tún túnra yín pé àtẹ̀yìn àtẹ̀gbọ́n yín ẹ dún wájú àbúrò yín tí ó ń ṣàìsàn lọ́wọ́ yìí ẹ tẹra yín nú dáadáa lódò ìgbà tí bá ń sọ̀rọ̀ ó dá mi lójú pé odò sì fira rẹ̀ hàn. inshallah. afa. naam. afa. naam. inshallah. pẹ̀lẹ́ yàtọ̀ tó máa gbé léwu.
ṣé wọn náà ti ẹ̀rọ inú èèyàn kan tó bá jà ni abẹ́wò lórúkọ burúkú tó fẹ́ sọ mí báyìí jọ ọkọ mi ta ló bá jà ká lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwọ ló ń jẹnu wúyẹ́wúyẹ́ sí tí ẹ sọ̀rọ̀ ṣé kìíní ha ọlọ́run ni ń dáhùn. tẹ́nì kankan ò já. àbí kí ni. àmọ́ tó wá lè jẹ ẹgbẹ́ mi ò láyé mi. Kọ́lá máa bọ̀ lókè mi. kò ń ṣe ọmọ tí èmi àtẹjọ sọ̀rọ̀ ẹ ló sìn lọ́sìn yẹn. mo ti sọ fún yín ẹ lè fi ọmọ yìí etí wo làwọn èèyàn fẹ́ fi máa gbọ́n gbòòrò pé ìyàwó mi lè fẹ́ máa jà sí. Kọ́lá mo sọ fún ẹ pé ọmọ yẹn èrí tí mo rí ó jù ẹ lọ fílẹ̀ fún mi. kò jù mí lọ lọ́jọ́ orí o. ta ló ń bẹ sọ̀rọ̀ ọjọ́ orí. ọmọ yẹn mo sọ pé èrí tí mo rí ó tùṣù ẹ lọ ó le jù ẹ lọ ọmọ akọ ṣe jálajá fílẹ̀ fún mi kí n treat ẹ. ẹ̀gbọ́n mi ẹ wo ẹ fi yẹn sílẹ̀ tó bá jẹ́ aṣọ lẹ rí lọ́rùn mi ẹ lè bọ́ tó bá jẹ́ nǹkan míì lẹ fẹ́ gbà tẹ́ bá rí ẹ gbà ṣùgbọ́n tọmọbìnrin yẹn kò possible. you are very stupid. tẹ́mi bá aṣọ lọ́rùn ẹ kí n gbà tí bá rí nǹkan lọ́rùn ẹ kí n gbà insult nìyẹn kò sí wàhálà. but ìyẹn possible kò lè ṣeé ṣe o. kò sí wàhálà nítorí pé ìwà lábára apá ló ṣe ń ṣe fúlẹ́fúlẹ́ tí bá da ìdùbúlẹ̀ tó lè dìde mọ́ sí orí yà á pé. kí ni mo gbọ́ ẹgbẹ́ mi kí ni mo gbọ́ tẹ́ ẹ sọ yẹn. mo sọ bẹ́ẹ̀ mo sọ náà nìyẹn náà. ọlọ́run ò ní fún yín ṣe. ok mi ò ní fún yín. a ká máa wò ń gbà yẹn. kí n tí mo sọ yẹn á padà ṣẹlẹ̀ ní ká máa wò. ọ̀dà ok. ìwọ ni ìwọ ọmọ ilé òde sọ fún mi ọláyẹmí èyí ò mú yìí èyí tí ọkọ tó bá ìwọ ló jẹ́ kí n gbọ́ imú mà níkà o ọláyẹmí ọláyẹmí. ṣètò adélé báwo ló ṣe fi o. adé o imú mà níkà o ọláyẹmí àṣírí ẹ ti tú. ìwọ ọ̀ka yìí. sísá mi kí ló ṣẹlẹ̀. kí ni ó ṣẹlẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ torí ọlọ́run wọ́ jẹ́ kí n sọ fún ẹ tó bá lọ tú ọmọlọ́mọ sílẹ̀ níbi tó dé mọ́ ní sọ pé mi lẹ́gbẹ́ ẹ̀ ó ti tó ipò oníkọ́ ọmọlọ́mọ fún ẹ láfẹ̀sọ́nà ẹ̀ ó ta kó lóun ò ní fún ẹ ó lè ṣèlérí fún kó máa fi àìsàn ṣe ó ti padà fa àìsàn ṣe àbí ọláyẹmí. ẹ jẹ́ ká sọ̀rọ̀ inú ìtòbí ká lè sọ bó ṣe rí gangan bó ṣe máa rí ká sọ. wọ́n kò gbọ́dọ̀ kú o kò gbọ́dọ̀ kú kó lọ tú sílẹ̀ níbi tó dé mọ́ ni tí nǹkan bá ṣe kú ọlá tí nǹkan bá ṣe àjẹ́ kó jẹ́ kó mọ owó yẹn tẹ́mi gbọ́gbọ́ jẹ́. kò fó. èmi ni mo lárúkọ mọ́ ẹ lórí. ó pè mí lórúkọ. yes mo pè é lórúkọ máa tuntun ẹ pé tó bá nírúbọ máa fà máa rí ẹ fi máa ṣe jálajàla. èmi. oh yes oh ṣé torí pé mo dákẹ́. right at this point mo fún ẹ ní just 3 days ọjọ́ mẹ́ta tó bá tú ọmọ ẹ sílẹ̀ máa jẹ́ kí gbogbo ayé mú ọ bẹ́ẹ̀. dákẹ́ inú ẹ wo má yí lé mi lórí rárá ọmọ tó ń ṣèkì gánmọ ẹni tó ń ṣe òun ó mọ̀ pé wọ́n gangan ló ń ṣe òun ó ní òtàfàsókè tó yí ló borí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wo wọ́n fẹ́ ní just 2 days ṣebí 3 days ló fẹ́ mi tí o bá lọ tú ọmọ yẹn sílẹ̀ níbi tó dé mọ́ máa jẹ́ kó mọ̀ wípé ẹran tí wọ́n yí báyìí tó fà tí ọjà náà pè ní sàn. àdìtú ó ti dàdìtú àdìtú àdìtú
ẹ lọ afa. وعد الله الذي لا يخلف الله وعده ولكن كثر الناس لا يعلمون صراط الحياة الدنيا وهم عن الحياة يعلمون الله ولكم سمعت أدعو بينهم. Incoming message. Scanning. Assalamu alaikum. Mo ti pe fóònù yín tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ gbé. Ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ láàrin èmi àtàbúrò mi kó tó di parẹ́ ò yá. Ẹ dákun. Irọ́ tó máa jọ yín wọn ní pamọ́ yín o. Ẹ túbọ̀ bá mi tẹra mọ́ àdúrà yìí kẹ́ ṣe dáadáa kójú àṣebí tètè hàn. Èmi náà wá yọjú sí yín lọ́la. Ẹ ṣé gan. Èmi ṣáà nígbàgbọ́ pé pẹ̀lú Ọlọ́run everything ló possible láyé àti pé mo ti bá pásítọ̀ wa sọ̀rọ̀ tó bá di ní ọ̀la a máa wà nínú àkànṣe àdúrà lórí ọ̀rọ̀ ẹ̀ èmi dẹ̀ nígbàgbọ́ pé tá a bá ṣàdúrà ìtàn Ọlọ́run máa bá a mú lára dá. àmín Ọlọ́run á fún yín ṣe. bọ̀ ẹ̀yin náà máa need láti wà níbẹ̀ a dẹ̀ máa need fọ́tò ẹ̀yọ kan. fọ́tò ẹ̀yọ kan bóyá kí n. good ó ṣẹ̀dá tí mo bá yín bí báyìí àǹtí ẹ wo ó ti sú èmi o ikọ́ yẹn tẹ́lẹ̀ jà wà ló wà ó gùn díẹ̀ kọ̀ bẹ́ẹ̀ sìn ó ti bọ́ sí jà 5 kọ́ ni èmi kí n wá lọ káìsàn tí ológun kálásán máa lọ di púpọ̀ bóyá tuberculosis ló ní ni o bí Ebola ni o bí lassa ni eyín mọ̀ irọ́ kémi ọlọ́kọ̀ ran àwọn òbí mi kó di gbogbo àgbà èmi ò lè ṣe mọ́ èyí tí mo ṣe ti tó ẹ wo àǹtí ó dàbọ̀. best friend ẹ máa ní. àǹtí best friend kò yí sí kí n lọ káìsàn burúkú àìsàn tí ológun kálẹ̀ sọ wá di méjì kò possible ẹ wo Ọlọ́run á fún yín ṣe. ó ti yé mi ṣé o torí nǹkan tí mo sọ bí gbogbo wọn ṣe máa ń wálẹ̀ ẹyọ kọ̀ọ̀kan tó máa ń lò ní. jẹ́ kí n wọlé kí n mú fọ́tò ẹ̀ fún ẹ kó lọ fáwọn pásítọ̀ yín torí èmi ò ní lè bá yín dóbi àdúrà tẹ́ fẹ́ ṣe fún. ẹ ní sí níbẹ̀ kẹ́. bẹ́ẹ̀ni. bọ̀ kí ló dé. bẹ́ẹ̀ni èmi nìkan ló kù nílé pẹ̀lú ẹ̀ ń sìn kó fẹ́ mú nǹkan kan sí kò sẹ́ni tó máa bá a mú kákí Ọláyẹmí tún wà nílé ńsìn ṣé bẹ́ẹ̀ mi àlè wà bá ṣe àdúrà tó yẹ kó ṣe bọ̀ Ọláyẹmí ò ti rìn lọ 3 days tó lè máa wọ̀ nílé tó bá dé nítorí máa ranjú mọ́ mi nílé ni ẹ̀yẹ lọ ṣètò àdúrà tẹ́ bá fẹ́ ṣe fún kémi ò dúró tì. any point bọ̀ àwa náà ò ní dúró gbogbo àdúrà tó yẹ ká ṣe a máa ṣe ẹ̀yin náà kẹ́ wà nínú àdúrà pẹ̀lú ẹ̀mí ẹ mú dẹ̀ nígbà wípé tá a bá ti ṣàdúrà yẹn tán ara ẹ máa yá o àwa máa ṣe àdúrà yẹn ẹ̀yin náà kẹ́ wà ní àdúrà pẹ̀lú màmá bá yín dọ́gba nú ẹ̀ màá tó bá yín dọ́gba nú ara ẹ lọ mú fọ́tò ẹ kú tọ́jú bá ẹ bá mú fọ́tò ẹ. onífọ́ ọlọ́run mi mọ́. yóò wà láti kọ́ ṣe ọbẹ̀ yìí sí bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àyípẹ́. olùwòsàn ní bàbá bàbá olùwòsàn ní ọmọ rẹ olùwòsàn ní ẹni mímọ́ olùwòsàn ní mẹ́ta lọ. ṣẹ́gun fámọ́ olùṣègùn ní bàbá olùṣègùn ní ọmọ rẹ olùṣègùn ní ẹni mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ. ṣẹ́gun fámọ́ olùṣègùn ní ọmọ rẹ olùṣègùn ní ẹni mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ. àwọn gbọ́dọ̀ àdúrà sókè fún ìránṣẹ́ yìí wípé sí ọ̀run kò wò sàn kí ọ̀run kò tú sílẹ̀ nínú gbogbo àìsàn tí ayé dè mọ́ kí ọ̀run kò tú sílẹ̀ àdúrà Jèhófà Jésù Kristi Michael ni mọ́ Olúwa Ọlọ́run wípé Olúwa àgbàtàn ló yẹ kó rí pé ọ̀run kò gba ìránṣẹ́ yìí kí ọ̀run kò gbà lágbàtàn ìdè ayé kó já ìdè ọ̀tá kó já ìṣẹ́gun kó wọnú ayé òmìnira kó dé bá àdúrà Jèhófà Jésù Kristi Michael ni mọ́ Olúwa Ọlọ́run. èyí ni ìgbà kẹta tí a sọ fún ìránṣẹ́ yìí àní Olúwa ẹ tú sílẹ̀ Olúwa ẹ tú sílẹ̀ Ọlọ́run Ọ̀ṣọ́fà ẹ tú sílẹ̀ ẹ tú sílẹ̀ Olúwa Olúwa ẹ tú sílẹ̀ nínú Jésù Olúwa wa. àmín. Bàbá ní wákàtí yìí gbé iṣẹ́ ọwọ́ rẹ̀ ga kí gbogbo.
gbogbo ayé lè mọ̀ bẹ́ẹ̀ni lè ràn wá níṣẹ́ lásán láyé mi gbé ogun wákàtí lóde ta yóò wá rírì lábẹ́ agbára Jésù. A ó pe já kan a sọ pé kí ọ̀run kó tú ìránṣẹ́ sílẹ̀ nínú gbogbo ìdè tí ayé lè fi sí kí ọ̀run kó tú sílẹ̀ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ara rẹ̀ kó bọ́ dànù já kan àdúrà. Jìhóbà Jésù Kristi káyé kó lọ gbé jẹ́ kọ́tà kó lọ gbé jẹ́ káyé kó lọ gbé jẹ́ kọ́tà kó lọ gbé jẹ́ ẹ̀mí òkùnkùn kó lè borí ìmọ̀lẹ̀ kọ́tà kó lọ gbé jẹ́. káyé kó lọ gbé jẹ́ kọ́tà kó lọ gbé jẹ́ káyé kó lọ gbé jẹ́ kọ́tà kó lọ gbé jẹ́ ẹ̀mí òkùnkùn kó lè borí ìmọ̀lẹ̀ kọ́tà kó lọ. àwọn àdúrà sókè lẹ́lẹ́kẹta wípé Olúwa àgbàtàn ló yẹ kó lu kí ọ̀run kó gba ìránṣẹ́ yìí kí ọ̀run kó gbà lágbàtàn ìdè ayé kó já ìdè ọ̀tá kó já ìṣẹ́gun kó wọnú ayé òmìnira kó dé bá àdúrà Jèhófà Jésù Kristi àjẹmọ́ Olúwa Ọlọ́run Olúwa àgbà ọmọ Olúwa Olúwa wa àṣẹ tí baba àṣẹ tí ọmọ mi ìdàpọ̀ tí àwọn èèyàn mi àṣẹ látòrí ìgbàlẹ̀ ìta nínú ìhámọ́ tá a dé ìwọ ìránṣẹ́ mọ́ kí ọ̀run kó tú ẹ sílẹ̀ kí ọ̀run kó já ìdè kó di òmìnira ká lè wá gbégbá Jésù Olúwa wa àmín 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 lórúkọ méje àképọ̀. ọ̀run mi là jọ́gbádùn àwọn ẹ̀dẹ̀ rẹ̀ ìsàlẹ̀ àwọn ẹ̀dẹ̀ rẹ̀. adífá fún wọn ní sẹ̀nsẹ̀ gà àbù fún wọn ní sẹ̀nsẹ̀ àgbèrè níbi wọ́n jí tí wọ́n láwọn ò rí nǹkan bọ́ ìdásọ̀ tí pati ń bẹ́ ńlẹ̀ yìí òun ẹbọ ní í ṣe ẹ̀rìkì ńláwọ́ àgbàsà ifá àti irú òun ẹbọ awọ ẹran tí ń bẹ́ ńlẹ̀ yìí òun ẹbọ ní í ṣe ẹ̀rìkì ńláwọ́ àgbàsà ifá àti irú òun ẹbọ sáré gbé ìyàwó mi wá síbí báyìí ni òun lè fi rí mi yẹn ẹ má bínú ma. ìyẹn ni ọ̀rẹ́ ẹ̀ fi pẹ́ títí tó gbé kọ́ tó dé mọ́ position tó fàbúrò ẹ̀ sí kó tó tó àrùn. nẹ́tíwọ̀kì ni ẹ má bínú ṣe gbọ́ báwo dẹ̀ ní ara àbúrò yín. Ọlọ́run ti ń gbàkóso. Ọlọ́run ṣeun. ẹ ṣé o màá wò yín ṣe gbọ́. ó dáa o ẹ ṣe gbọ́ ma yes ma. ìlú lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ibi tó bá gbà kọ́ sí mi ló yẹ kí n mú lọ èmi gangan lá láti. ṣe wọ wo gbogbo ilé tó tẹ ṣe yóò kàn mí. Yorùbá ló máa sọ wípé bí ọwọ́ ò bá ṣe é san báyìí èèyàn máa ń ka lórí ni mi ń yẹ kó fi àìsàn burúkú tó ń ṣe kó fi bà orúkọ mi jẹ́. àní mi kí ló ń ṣẹlẹ̀. kí ni ò ṣẹlẹ̀ kí ni ò ṣẹlẹ̀ ṣé mi ni mò ń ṣe ẹ ni. kí gbogbo bí tí mo bá rìn sí báyìí ìlú kó bàjẹ́ ni wọ́n kọ káàkiri orúkọ mi àdúgbò kí ló ṣẹlẹ̀ gan. ẹgbà kan lọ. kí ló sọ. èmi dá fọlọ́ orí mi kọ̀ èmi ò bá ìbákúbá kankan fọlọ́ sórí ibi tá a bá dé máa fi wọ àti ọláyọmí ilẹ̀ kẹ́ tó borúkọ mi jẹ́ ṣe nígbà tẹ́yìn méjèèjì rí mi lẹ́ ń kọrin tó wù yín sórúkọ mi nígbà tẹ́yìn mi méjèèjì bá bí mi nínú lẹ́yìn mọ́ ẹ̀yìn kọrin orí burúkú kórúkọ mi mọ́. mo
gbà. olóyè mi olóyè mi ẹni gbogbo lóra lórí gan lórí gan. kò fowó rọlá níbo ló ń lọ níbo ló rò pé o lè lọ tí ojú ọ̀wá gbanigbani ọ̀mọ̀ràn tí mo yún ìgbín nínú ìkarahun ò tó wò ó wákàtí méjì péré ló kù fún ẹ láti lọ tú ọmọ náà sílẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ gbàdúgbàdú gbowó àgbàdo lọ́wọ́ ẹ kókókó báyìí láàárọ̀ fàdí tí o má ṣe ilé ayé ló ń gbé òfófó rọlá tí èèyàn bá dán wò ó dòde ọ̀run. ojú tó lé ojú tó kó àwọn àjẹsùn ènìyàn má bí lórí ọmọ rẹ. dákẹ́jàre nǹkan ń ṣe ọ̀dẹ̀ tún dúpẹ́ òun dúpẹ́ fọlọ́run ó yẹ kó máa fẹnu ara ẹ kọ pé nǹkan tó ń ṣe èyí pé ò fẹ́ ó yẹ kó máa fẹnu ara ẹ kọ ni pé nǹkan tó ń ṣe èyí pé ò fẹ́. mami lọ pé ipòkípò ẹ̀dá bá wà ká máa dúpẹ́ dúpẹ́. kó máa dúpẹ́ kó tó wá máa sọ fún ọlọ́run pé position tó ń wà yìí òun láìkí ẹ àbí wàá fẹnu ara ẹ kọ́ ni ẹnu ara yẹn ò lè fi ń kọ́ méje. kí ló ti ṣẹlẹ̀ báyìí kí ló tún fariwo ẹ kú tọ́jú o kí ló tún wá pa ìwé. ẹ má ta ló ń darí ara ní ó dẹ̀ ń dúpẹ́ fọlọ́run para tó ń lẹ̀. ṣé kò yẹ kó dúpẹ́ fọlọ́run ni. sista mi ibi tí wàhálà wà nìyẹn ṣé ní lórí àwọn àkànṣe àdúrà tá a ní kí wọ́n ṣe gbogbo àjò tá a ṣe káàkiri wọ́n fún mi ní àwọn àdúrà tèmi náà ṣe bí mo ṣe ṣe mo sùn mo lálàá mo dẹ̀ rí mi. ẹni sẹ́yìn bàbá ẹni sẹ́yìn bàbá tẹ́lá délé yàrá mọ́tò ìgbẹ́ni ọmọ ayọ̀ burú pàápọ̀. ọmọ ń tọ́ yẹ torí padà ara yìí àgbàwá àṣọ ọ̀yọ́ fún ìpín yẹn àgbàwá èmi láyé mi èrì ń dúpẹ́ eléyìí ń dúpẹ́ ó wà lórí àkẹtẹ ẹ̀sẹ̀ ń dúpẹ́ ó ti gbàgbé gbogbo gbẹ́rẹ́ dùn màrí bá ṣe ibi ìṣọ́lá ni ó lè yẹ lómi ìláfọ́jú ó lè yẹ lómi ìládìtì kàkà kó máa sọ fún ẹ̀dùn màrí pé ipò tí mo wà yóò tẹ máa tún dúpẹ́ wo yà sọ fún àbúrò rẹ o tẹ́tí ẹ gbọ́ sọ fún o lórí àkẹtẹ ẹ̀sẹ̀ sọ́wọ́ kó máa fẹnu ara ẹ sọ pé èmi ọ̀fẹ́ o èmi ọ̀fẹ́ o gbogbo ohun tẹ́lẹ̀dùnmáre bá ṣe fún ni ní tí ọ̀dà náà kọ́ là máa dúpẹ́ lórí kó má fi gbogbo ara dúpẹ́ lórí àìkété àìsàn yẹn máa béèrè pètò Elédùmarè fún mi lálàáfíà kó máa béèrè oore bí ni o kó máa sọ pé èmi ọ̀fẹ́ o èmi ọ̀fẹ́ o bí bẹ́ẹ̀ kọ́ àjẹ́ pé o ti tẹ ọlọ́run mi ọ máa sáré lọ bẹ́ẹ̀ ni. nígbà yẹn lọ́pọ̀lọpọ̀ tèmi náà wá sí pé lóòótọ́ téèyàn bá wà ní position tí ó fẹ́ kó máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣe rí ọpẹ́ téèyàn ń dùn yẹn ni wípé àgbà fọlọ́run pé àwọn kan wà ní position kan tó wúwo sí ju tiwa lọ àmọ́ ká máa fẹnu ara sọ fọlọ́run pé position yìí o mi ò fẹ́. olùwò mọ̀ ṣeun o ìyẹn ni wípé èmi kọ́ ni mò ń ṣe báyìí. èmi náà kọ́ ni mò ń ṣe sista mi àmọ́ gbogbo nǹkan tí mo sọ yẹn mo kàn fi halẹ̀ mọ́ ni ọlọ́run bá mọ̀ pé mi ò ṣe anything but bye kò sí nǹkan tá a lè ṣe ju pé kó máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kó dẹ̀ máa tẹ̀síwájú pé ọlọ́run mi ò fẹ́ mú mi kúrò ní position tí mo wà yìí. ó yá ní báyìí nǹkan ṣe ẹni tí wọ́n bá tún dákọ̀ ẹ̀ lẹ́yà. irọ́ sista mi ó lè dúpẹ́ fọlọ́run àmọ́ kó tó fi subhanallah kún pé ọlọ́run mi ò fẹ́ position tí mo wà yìí o. ó yá mo fi subhanallah sí ó yá mo sọ fọlọ́run pé gbogbo tó ń ṣe ẹ̀yìn ìsìn ò fẹ́ nǹkan gidi ló fẹ́ nù gbèsè ayé ẹ̀ ó yá mo sọ fún alhamdulillah astaghfirullah alhamdulillah subhanallah alhamdulillah bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ rí sí anabi ayuba aleyhi salatu wa salam tó jẹ́ sí pé ọlọ́run ọba
òun ló sílé ànábì ọlọ́run ó sì lánàbí ọlọ́run ọba aláṣẹ tání wá wò pé ẹrù ti máa dúpẹ́ òun fẹ́ yẹ gbàgbọ́ ẹ̀ wò bó ti wọ́n pọ̀ nígbà wọ́n ọba gbọ́ bóyá kò tiẹ̀ dénú yẹn bóyá kò gbọ́ ọlọ́run yọ̀ǹda fún àṣetán dá ànábì Àyùbá wò ọdún ànábì Àyùbá ó fa ìsàn ó fi dá lọ́lá bó ṣe fàṣàn dá lọ́lá yìí gbogbo nǹkan pátá ló bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí ara ilé rẹ̀ kò sára gbogbo ara rẹ̀ ti lọ tán ẹbí lọ ara lọ gbogbo ìyẹn náà tán fún ànábì Àyùbá kò sẹ́ni kankan fún ànábì Àyùbá ó kò nìkan ṣoṣo ọwọ́ ajẹ́ni tó ṣe wípé wà ń dúpẹ́ fọlọ́n báyìí sàn ti ń ṣí yẹn ṣe lágbára tó ọwọ́ à ń ṣe ni wọ́n á ń ṣe débi pé gbogbo ara rẹ̀ ní kòkòrò ti jẹ́ tọ́ba tó wọ́n á dé àyè kan kòkòrò wá dé wọ́n á fẹ́ jẹ ahọ́n ẹ̀ níbẹ̀ ló ti wá wò pé èyí tó fẹ́ ṣẹlẹ̀ yìí ìyẹn ò ní jẹ́ kòkòrò ní tẹ́ǹ lọ́rùn kó wọ́n má lè dúpẹ́ fọlọ́n bá mọ́ ayélujára Kùránì wá wípé wá Àyùbá ìsìnádà rabbahu وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثله معه رحمة من عندنا وذكرى للعابدين صدق الله العظيم Ànábì Àyùbá wá ní Ọlọ́run wa Àyùbá إذ نادى ربه Ànábì Àyùbá wá pè Ọlọ́run isinada rọba wípé wọn Ọlọ́run bá o àní masaniya dúró wa anta arhamur rahimin ẹni tí fẹ́ gbẹ̀mí mi o àìsàn yìí sì kú o fastajabna lahu fakashafna ma bihi min durin Ọlọ́run wá dá gbogbo nǹkan yẹn padà fún ọkọ mọ̀nira lọ fún ọha gbogbo àìsàn náà ọha kò lára rẹ̀ bẹ́ẹ̀ ni kí ọ̀sà àìsàn rí ni ńgbọ̀tọ̀ wá ha kó lára rẹ̀ ọha tán ó tún dá gbogbo ara lé rẹ̀ padà fún dúkìá tó ti lọ ó tún dá padà fún Ànábì Àyùbá alizatu wasalam Ọlọ́run ló ṣe gbogbo eléyìí fún ṣùgbọ́n Ọlọ́run ní kí gbé tí òun sọ yìí ká ẹ lè bá fi ṣe kí ni o wasikrala abidina kó lè máa jẹ́ ìrántí fún yín ká ẹ lè máa rántí ipe gbogbo ẹ̀dá láyé tí bá máa dúpẹ́ fọlọ́run àmọ́ yànnà náà nǹkan fọlọ́run ni o ọmọ ní Ọlọ́run mo dúpẹ́ o ṣùgbọ́n tó kò tẹ́ lọ́rùn o ọba ṣàánú mi kò ṣe dáadáa fún mi jù báyìí lọ Ọlọ́run ó sì máa dáyàn lóhùn tóró ní ad'uni astajibu lakum ẹ pè mí èyí dá yín lóhùn Ọlọ́run ṣàánú fẹ́ ní kọ̀ọ̀kan wa bọ́ bá fẹ́ máa jó kọ téèyàn fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ ló kọ àbẹ́yẹn bí mo fẹ́ sọmọ ló kọ àbọ̀n gangan lọ́wọ́ fẹ́ pọ̀ fẹ́ máa jálé àsìkan kọ́ máa jẹ́ bí ikú ọlá ta ni lọ́lá ta lọ lọ́lá Ọlọ́run lọ́ba kú ọlá òun nìkan ní jẹ́ kú ọlá ẹnìkan kan ò lè kú ọlá tó Ọlọ́run. àti yẹn lọ́lá lánàá lónìí wọ́n dẹ̀ tí ọ̀rọ̀ lámà ta ló gbà á lọ́wọ́ wọn Allah gbogbo ẹni tí lọ́lá lọ́wọ́ lónìí ọdún mẹ́rin péré náà ni lẹ́yìn ọdún mẹ́rin ìṣẹ̀lẹ̀ tí ọmọ ọlọ́run ti ṣe wòlíì máa kó ní lọ́mọ ẹ bá pariwo ọlọ́run tí wọ́n náà wà ní Allahu Akbar Ọlọ́run ṣàánú fẹ́ ní kọ̀ọ̀kan àdúrà ó gbà ìbéèrè wa Ọlọ́run fi lé wa lọ́wọ́ ọ̀là ibi ànábì wa Muhammad ọ̀là bismillahir rahmanir rahim Allahumma anta amartana bid-du'aika wa wa'adtana bi ijabatika da'awnaka kama amartana fa'ajibna kama wa. Ọba tí ń gbénu afẹ́fẹ́ ṣọlá ọba tí ń gbé bí ìmọ́lẹ̀ ṣòkò ọ̀rọ̀ dàdí gbọ̀ di ọ̀run bí ọ̀la. àdéhùn kan pé Elédùmarè lọ́ba tó bá wù ó fi ẹ̀dá tó bá wù àfidára rẹ̀ tó bá wù àfidára kejì àdúrà tó yẹ kí gbogbo a máa gbà ní pé Elédùmarè fi wá dára ire nínú ara ire tó máa wù ẹlẹ́dàá mi ni kò fi mí dá o Elédùmarè. Olúwa ara ló kò fi ìlú náà ẹ jẹ́ ká jù kúrò lọ́wọ́. Èbòrí ló nírò ẹni o mo ló nírò ẹni ọba kan ò lè dá nírò ọba kan ò lè dá nírò mo lórí ló nírò ẹni Olódùmarè má fìyà jẹ mí orí ló nírò ẹni o mo lórí ló nírò ẹni ọba tẹnilẹ́jẹ́lẹ́jẹ́ forí sápéjì mo lórí ló nírò ẹni ọba kan ò lè dá nírò ọba kan ò lè dá nírò mo lórí ló nírò ẹni tá a bá ti jí ká máa yọbọ Olúwa lógo ẹni tó jí tí ń poródùmarè lórí irọ́ bírú wọn bá kú re wọn ò ní sùn re dífáfọ́tọ̀ọ̀tọ̀ àgbàdo tí ń bá gbadá sọ̀tá ọ̀tọ̀ọ̀tọ̀ àgbàdo tí ń bá gbadá sọ̀tá agbada ní ọ̀rẹ́ yìí yẹn gan
Lódùmarè àṣé lóòótọ́ ló yẹ pé bàbá ti jí ká máa yìn ọ́ lógo báyìí ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tàbá ti wà ń dúpẹ́ ọ̀hún ká máa láwọ̀ orí mi ẹlẹ́dàá mi máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gbogbo mọ̀kọ̀mọ̀kọ̀ nínú ilé ayé mi wá bá mi kọ́ ọ́ gbogbo mọ̀fẹ́mọ̀fẹ́ ní ti dáadáa ẹlẹ́dàá mi wá bá mi ṣe orí mi má burú má gbàbọ̀dé má sì wọ́n wáyé má wàá wòran wọn nínú àwọn tó wálé ayé ìtọ́ wá sí nǹkan rẹ̀ nìkan ọ̀kà mi kùn. ìtìbìtì ńláwo òtìbìtì àtàbàtà ńláwo àtàbàtà àtàbàtì rí ńláwo odò olú ẹrí adífáfó lóríire ìgbà tí ń lọ ń yẹrí ń gbàtàkàrà ó forúsà lọ́rùn wípé mọ̀ yẹn rí ajé mọ̀ yẹn táya tán o mọ̀ yẹn tọmọ tán o èmi yẹn tire gbogbo mọ̀ wá fa ìkú mi pẹ̀lú ẹ̀ ń pé mọ̀ yẹn rí ajé. mo ti gbà mo ti mọ̀ yeye mo ti gbà ìrora lóhùn nìkan lóhùn nìkan. Kúọlá àbí mi kọ́ ni Kúọlá èmi náà ni Olódùmarè kábíyèsí ọlọ́run mi ọba ọlọ́lá tó ju gbogbo ọlọ́lá ayé lọ àṣẹ́mi ni mo fira mi sí ìmùlẹ̀ àìsàn tí mo ti dalé dọ́nà rú lórí àìsàn tó ń ṣe mí ọlọ́run mi èmi náà sì kọ Olódùmarè ọlọ́run ìwọ ni torí ìwọ lọ́ba tọ́mọ̀ ìwọ Olódùmarè ìwọ ló ní gbogbo ipòkipò tẹ́dà bá wà kó máa dúpẹ́ ọ̀pẹ tí mo wá ń dún ṣé téèyàn bá ń dún kó tó máa la ọ̀pẹ ọ̀hún. Ọlọ́run èmi kọ́ ni Kúọlá o ìwọ ló Kúọlá ọba tí ń yí nínú ọlá tí ń sọlá fọlọ́lá ó ṣèmi ní Olódùmarè ìwọ Ọlọ́run ọba mi ni torí mo ṣe fi ìgbà yé mi gbọ́ ibi tó yẹ mí dé mi ṣùgbọ́n mo ti wá mọ̀ báyìí pé béèyàn bá dúpẹ́ nípòkípò tó bá wà èyí tí ọba tó tẹ́ lọ́rùn kó tó máa sọ fún Ọlọ́run ọba mi pé kìíní yọ tẹ́ mi lọ́rùn kàbíyèsí Olódùmarè Ọlọ́run sísá mi. kábíyèsí o kábíyèsí o kábíyèsí Olódùmarè bẹ́ẹ̀ni kábíyèsí Olódùmarè ọba àìrí ọba àìkú ọba tí ń gba ìdọ̀bálẹ̀ ọba Kúọlá rẹ̀ ò kábíyèsí igúnnugún bà lórùlé. òtútọ́lé òtútọ́kọ̀. wo abọ́ dúpẹ́ o a sì bọ́ ọyọ̀ lórí ti ewu tó ré àbúrò rẹ̀ Kúọlá kọjá ṣé wàá rí ogun tó ti ṣe òní gbérí mọ́ o. Tọ́láyẹmí tá a wá ní kó o mú wá sáàrin wa níbí àwọn nǹkan kan tó rújú la fẹ́ yànnàná rẹ̀ fún yín la fi ní kó o mú wá. bẹ́ẹ̀ nítorí pé àfẹ́ Tọ́láyẹmí ń ṣẹ̀ ọ́. Ọláyẹmí fẹ́ràn obìnrin púpọ̀ kò sì gbọ́dọ̀ ṣẹ̀ wá. bẹ́ẹ̀ ni a fẹ́ sọ fún Ọláyẹmí wípé ní ìgbàkúgbà tó bá fẹ́ yán ìyàwó àti tó bá fẹ́ gbé obìnrin kó má da alábàá láti fẹ́ kankan lára wa àti ọmọ kankan nínú gbogbo àtàwà yìí. torí pé tí ó bá dán irú rẹ̀ yóò
yóò jìyà yóò sì jẹ ìyá. igúnnugún bà lórùlé. ojú pélé ojú tó kó. mo bẹ́ẹ̀ dúpẹ́ ó yẹ kó máa yọ̀ ni nítorí odò ayé tó ṣàn kò gbé ẹ lọ. kábíyèsí rẹ̀ lódùmarè ọba ńlá nínú ọlá rẹ̀ kó ọlá rẹ̀ lódùmarè kábíyèsí o igúnnugún bà lórùlé. ojú tó lé ojú tó kó. ẹ̀yin ẹlẹgbẹ́ mi ẹ má bínú sí èmi àti ìdílé mi ẹ kúkú mọ̀ wípé bí ọmọ kékeré lèmi ṣe jẹ́ láàrin yín ìyá mi ló ní ìjókòó tí mo jókòó lé yìí ká pé ẹ ti ṣàlàyé fẹ́mi wípé ẹ kàn fẹ́ ṣe wọ́nì fún Ọláyẹmí ni èmi náà ò ní fi ikú ọlá tàkò tó sí yín bí mo ṣe ṣe torí pé kò wù mí kí n fojú sunkún àbúrò mi lèmi náà ṣe dá bí ọgbọ́n àmọ́ ní báyìí ẹ dáríjì wá ìyá Tọ́pẹ́. ìyá tó sẹ́yìn ẹ má bínú ẹ fojú fowó gba ṣe lédè wa igúnnugún bà lórùlé. ojú tó lé ojú tó kó. kábíyèsí o kábíyèsí o níwọ̀n ìgbà tó ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kò sí jà mọ́ igúnnugún bà lórùlé. ojú tó lé ojú tó kó. Kúọlá lórí o Kúọlá ọba ńlá o alágbára ńlá tó fi dúdú báyé lójú ìjà mẹ́yàn kú lójú tó fi dúdú báyé lójú ìjà mẹ́yàn ló lákojú ọlọ́run tó wọ wò ló dúpẹ́ tó bá fi bí tó fi ṣe ọ̀hún kọ́ ọmọ bọ́lọ́run kì í ṣe bí ọba mi tí ń ṣọlá lórí ìtẹ́ ńlá dákun fi mí dára ire òkú ọlá kú ọlá o.